Orúkọ mi ni Professor Ìdòwú Apárí. Orúkọ mi ni Jendo. Ẹ fẹ́ gbà? Mo ti gbà. Ẹ fẹ́ gbà? Ẹ wo ẹ gbà bẹ́ẹ̀. Ó dà ogun méjì. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti láǹfààní láti wọ gbọ́ mi. Àtẹ̀mí àti Discover Yorùbá a mọ̀ wọnú ọjà lọ, a mọ̀ wọnú woro sí woro lọ láti lọ béèrè ìbéèrè lédè Yorùbá. Ẹ jẹ́ ká lọ wò bóyá wọ́n lè gbé Gẹ̀ẹ́sì. Ẹ wọ bá mi ká lọ. Ìlú ìbora wa yìí. Ìlú Ìbàdàn. Wọ́n máa béèrè ìbéèrè mẹ́ta lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá gbà Discover Yorùbá yóò fún yín lẹ́gbẹ̀rún mẹ́ta. Ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì? Mo lè gbé Gẹ̀ẹ́sì. Ẹ lè gbé Gẹ̀ẹ́sì. Òwe mẹ́ta tó ní ẹṣin nínú. Ẹṣin. Tẹ́ṣí bá dání. Àtúgùn ni. Tẹ́ṣí bá dání. Àtúgùn. Ẹmu. Owó ìlọ. Tẹ̀yìn wò sáré. Ẹwà tí gbowó mi. Ṣé kí wílẹ̀ ẹ̀kọ́ sí? Kí wílẹ̀ ẹ̀kọ́ sí? Ó yẹ gbà. Mo fẹ́ yẹlẹ̀ láti ọwọ́ Discover Yorùbá. Ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré. Ó dé ní. Óyá. Ó ti lọ. Iṣẹ́ ọwọ́ wo ni Yorùbá pè ní onírèsé? Onírèsé. Àgbẹ̀dẹ. Bẹ́ẹ̀ kọ́. Ó yẹ wo. Ẹ wò bóyá ẹ lè mú bẹ́ẹ̀ yẹn. Ọdẹ. Irọ́. Ẹ gbà. Ẹ tún wò. Aró. Àròkọ o àwọn onírèsé àwọn ará bíi ni. Àwọn wo ni Yorùbá pè ní onírèsé? Mi mọ̀ o. Ó ti pàkà sọ. Ẹ dárúkọ orúkọ àmútọ̀runwá márùn. Ìgè. Òjó. Àìná. Óyá okùn méjì. Ọ̀kẹ́. Ó kà ẹ̀kọ́. Óyá. Ìlọrí. Ẹ wo ẹ gbà bẹ́ẹ̀. Ó dà okùn méjì ẹ jẹ́ bí. Ó dà ẹ dárúkọ iṣẹ́ ìṣẹ̀ǹbáyé mẹ́ta tàbí nílẹ̀ Yorùbá. Onídìrí. Óyá ẹ ti mú ẹ ti wọlé. Àgbẹ̀. Àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ó kà ẹ̀kan. Óyá. Àròkọ. Ẹmu. Óyá. Ọbàtálá. Ó lọ. Dáadáa. Ẹ sọ pé tírìbè. Kí lorúkọ ọba Ìbàdàn? Ọba Rashidi Ládọjà. Ọba Rashidi Ládọjà. Ó dà ẹ ti kẹyọ kan o. Ó dà ó yẹ kẹ́ ẹ lè wọ Olúbàdàn ti ìlú Ìbàdàn. Ó ṣe máa ń lo TikTok. Ẹ lo TikTok. Tẹ́ ẹ bá ti délé kẹ́ ẹ lọ tọ Discover Yorùbá kẹ́ ẹ fọ́lọ̀ wá níbẹ̀. Kí lorúkọ yìí sà? Orúkọ mi ni Ìṣọ̀lá Peter Adégbóyèga.